àdúpẹ́ o, Trump ti padà ṣe ohun tí ó sọ. Bẹ́ẹ̀ mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa. Ǹjẹ́ ẹ ti gbọ́ ààrẹ orílẹ̀-èdè US ó ti ṣe ohun tó sọ nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí ìròyìn tó wá létí pé surveillance aircraft enter Nigeria airspace over ISWAP territory. Brant Philip says man ISR plane flew over Borno Lake, Chad. Ó ní ẹ wò ó ní àwọn ìjọba US bẹ́ẹ̀ ni wọ́n ti balẹ̀ gùdẹ̀. A gbọ́ pé òfurufú wọn tó jẹ́ pé wọ́n á fi máa fi wọ́n gbogbo ilẹ̀, wọ́n á fi máa fi wo bó ṣe ń lọ ni a gbọ́ pé ó mà ti balẹ̀ gùdẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Kódà àyà balẹ̀ ó bí ara ẹni lọ́tẹ̀ yìí. Bó ṣe balẹ̀ gùdẹ̀ báyìí ni a gbọ́ wípé ó ti lọ sí gbogbo ibi tí gbogbo àwọn ISWAP wà. Bẹ́ẹ̀ ni ó ti lọ bẹ̀, ó ti lọ ṣe àlàmí, drone yìí ti lọ ṣe àlàmí láti mọ gbogbo ibi tí àwọn Fúlàní, àwọn ISWAP, láti mọ gbogbo ibi tí wọ́n lúgọ sí tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi. Bẹ́ẹ̀ ni ó ṣe ti wá rí pé ààrẹ Trump ó ti ń ṣe ohun tó sọ. Torí ká sọ̀rọ̀ ká bà bẹ́ẹ̀ ó mà ní iyì ọmọlúàbí o. Ẹ wo ẹ jẹ́ ń gbé yín débẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Brant Philip bẹ́ẹ̀ ni ọ̀kan lára àwọn afojúsùn fún àwọn agbésùnmọ̀mí èyí tí ó máa ń wá gbogbo ibi tá gbésùnmọ̀mí tí wọ́n bá lúgọ sí. Ó mà ti sọ̀rọ̀ ó ní Nigeria security operation. Ó ní ẹ wò ó lẹ́yìn tí wọ́n ti gbà wípé kí ààrẹ orílẹ̀-èdè Trump wá ni a gbọ́ pé ààrẹ orílẹ̀-èdè Trump àti àwọn American surveillance aircraft a gbọ́ pé ó ti balẹ̀ gùdẹ̀ sórí òfurufú ilẹ̀ Nàìjíríà. Tó dẹ̀ jẹ́ pé gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé Trump ti wá o, ó ti fẹ́ wá ṣe ohun tá a pé ó ṣe. Bẹ́ẹ̀ ni nítorí lọ́gán tí drone náà wá ni a gbọ́ pé ó gba ibi tí ó wá gbègbè àwọn ISWAP lọ. Bẹ́ẹ̀ ni gbogbo agbègbè àwọn ISWAP ni a gbọ́ pé drone yìí bẹ̀rẹ̀ sí ní wá, ó bẹ̀rẹ̀ sí ní túṣu désàlẹ̀ kòkò wọn ni o kí wọ́n tó sọjí pẹ́rẹ́. Ṣe rí pé àwọn orílẹ̀-èdè US ti dé ilẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n o gẹ́gẹ́ bí ìròyìn tí Philip gbé wá ni wípé ṣé ẹ rí àwọn American surveillance aircraft yìí gẹ́gẹ́ bí n tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àti ilẹ̀ Ghana ni kíní yìí ti jáde o tó dẹ̀ balẹ̀ gùdẹ̀. Ẹ wò ó ẹ jẹ́ n ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ n gbọ́n tí àwọn ènìyàn mi sọ nítorí inú ará ìlú dùn o. Bẹ́ẹ̀ ni inú ará ìlú dùn nígbà tí wọ́n gbọ́ pé àwọn orílẹ̀-èdè US wọ́n ti padà ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà. Eléyìí ó ṣe pé wọ́n sì ń fẹnu ya ẹran sáwo. Irọ́ o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀. Bẹ́ẹ̀ inú àwọn ọmọ ènìyàn dùn, pàápàá jùlọ àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní ẹ wò ó kí ààrẹ orílẹ̀-èdè US kó máa pẹ́ kínní náà ní ẹ̀nà fún wọn ni o, kó má bàjẹ́ kí àwọn agbésùnmọ̀mí ó gbọ́ tàbí kó rí gbogbo ọ̀nà rẹ̀. Ohun tó wá ṣe kókó ni pé kí ló dé tó fi jẹ́ pé àwọn gan fẹ̀dí ara wọn síta wípé àwọn ń bọ̀ páwọn ti dé. Ṣé ó fẹ́ jẹ́ kí gbogbo àwọn agbésùnmọ̀mí ó pòórá ni? Àbí? Ṣùgbọ́n àwa ò fẹ́ kí wọ́n pòórá, àwọn á fẹ́ kí ẹ mú wọn ni o. Bẹ́ẹ̀ ni àwọn á fẹ́ kí ẹ mú wọn ni. Ṣùgbọ́n ohun tó ṣe kókó ni pé ó máa dáa
kí wọ́n rọra ja ìjà náà ní ìjà bòńkẹ́lẹ́ títí tí wọ́n fi mú àwọn agbésùnmọ̀mí. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi jọ, ẹ jẹ́ n gbọ́ tí àwọn ènìyàn mi ṣe. Bẹ́ẹ̀ leléyìí sọ̀rọ̀, ó ní ṣèbó jẹ́ kí wọ́n ṣe níṣe pé gbogbo aṣọ kọ́ là ń sá lóòrùn ni, kí ló dé tí àwọn eléyìí ò ṣe tiwọn bẹ́ẹ̀ tó fi jẹ́ pé wọ́n wá ń gbé wá síta ní gbogbo ìgbà ni wọ́n ń gbé jáde. Ẹgbọ́n tí eléyìí sọ, eléyìí ní ọ̀gbẹ́ni Branch Philip yìí, ó jẹ́ kí ẹ máa fi sùúrù gbọ́rọ̀ dáadáa o, àbí kí lè retí lẹ́nu àwọn ISWAP tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ṣé ká sọ pé ẹ̀ ń fi style sọ fún wa wípé àwọn ẹgbẹ́ ISWAP ti fẹ́ ya ọpọlọ míì, ìyẹn láti tún mú orílẹ̀-èdè Nàìjíríà? Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí, ẹ jẹ́ n gbọ́n tí eléyìí sọ. Wọ́n ní ara tó fárẹ́ o tó fi dàbí wípé àwọn orílẹ̀-èdè US wọn ò gba ìjọba Nàìjíríà gbọ́ nítorí ara ìdí ẹ̀ rèé. Wọ́n ní kí ló fà á tó fi jẹ́ wípé ìjọba Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní leak information tí wọ́n pariwo pé àwọn Amẹ́ríkà ti dé. Ṣùgbọ́n ẹ kọ́ ọ̀rá já ìjà yìí ní bòńkẹ́lẹ́ kí wọ́n dẹ̀ mú agbésùnmọ̀mí. Bẹ́ẹ̀ ni kí wọ́n mú agbésùnmọ̀mí. Ó ṣe wá jẹ́ pé ariwo ni wọ́n ń pa kiri pé wọ́n ti dé. Bẹ́ẹ̀ Yorùbá sọ pé ohun a bá fi síra bá ṣe tá a fi pamọ́ òun ló máa ń níyì. Àwọn ká sọ pé ìjọba wọn ni kò jẹ́ kí wọ́n pariwo rẹ̀ síta o wípé àwọn orílẹ̀-èdè US wọ́n ti dé. Ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ eléyìí. Bẹ́ẹ̀ leléyìí ní èmi ò bá rọ̀ yín o kí ẹ tètè gbé ìgbésẹ̀ nítorí kó tó di pé agbésùnmọ̀mí wọ́n sọ kinní náà di òótọ́ o. Bẹ́ẹ̀ ni nítorí ṣe rí lẹ́yìn ìgbà tí Branch Philip yìí tó ti lọ tú àṣírí pé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ti wọlé, wọ́n níbi pé ó dọ́gbọ́n fún wọn ní alámí ni o láti fi lè jẹ́ kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n tètè súnra kì. Wọ́n ní kí ló fà á, kí nídí tó fi jẹ́ pé ó wá ń sọ wípé àwọn Amẹ́ríkà ti dé o, kò jẹ́ kó sọ rárá. Bẹ́ẹ̀ làwọn ènìyàn ń sọ, wọ́n ní kò jẹ́ kó sọ rárá pé iṣẹ́ rí ọ̀gbẹ́ni Branch Philip yìí, wọ́n ní kò yẹ tẹni tó ń sọ bẹ́ẹ̀ fún. Bẹ́ẹ̀ ẹ wo àwọn onírí jù báyìí lọ nítorí a máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ṣu, atẹ́lẹsẹ̀ yóò má bẹ̀nà o, ẹni bá wá láò ní dé, òun láò ní dé bá ọ láfi kì í pé ó dàbọ̀.